Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ń bọ̀ lọ́sùn o, ohun tó ń bọ̀ wá ṣe nìyí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde pé gbogbo ètò ló ti tò báyìí fún ìpolongo ìbò ńlá lọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ káàkiri ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ara ìgbáradì fún ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wà yìí. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Ọ̀ṣun Abọ́sẹ̀dé Olúwaṣeun fọwọ́ sí, ẹgbẹ́ náà sọ pé ìpolongo ìbò náà yóò wáyé ní ìlú Ilé-Ifẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéé tí í ṣe ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026, títí Ìwó yóò wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéé tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026, àti ní Òṣogbo ní ọjọ́ Àbámẹ́ta Sátidé tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026. Àtẹ̀jáde náà sọ pé akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú ADC ní orílẹ̀-èdè yìí Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá àti olùdíje fúnpò gómìnà ẹgbẹ́ náà Dókítà Najim Salam ni yóò darí àwọn ìpolongo ìbò ọ̀hún. Ó tún sọ pé àwọn ọmọ ẹgbẹ́ tó dipò òṣèlú mú káàkiri orílẹ̀-èdè yìí àti àwọn lámẹ̀tọ́ mìíràn ni wọ́n tún retí láti wá sí àwọn ìpolongo ìbò tí yóò wáyé ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun títí di ọjọ́ ọ̀hún. Ẹgbẹ́ náà pé gbogbo àwọn adarí nípìnlẹ̀, àwọn adarí níjọba ìbílẹ̀, àwọn adarí agbègbè, àwọn adarí ibùdó ìdìbò, àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn alátìlẹ́yìn ẹgbẹ́ ADC láti kó ara wọn jọ kí wọ́n sì kópa nínú àwọn ìpolongo ìbò náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, wọ́n rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti fi agbára wọn, ìṣọ̀kan wọn àti ìfọkànsìn wọn hàn láti rí i dájú pé ẹgbẹ́ ADC ṣe àṣeyọrí nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí. ADC tó ń ṣàlàyé pé síwájú sí i lórí bí ibi tí ìpàdé kọ̀ọ̀kan yóò ti wáyé àti àkókò tí yóò bẹ̀rẹ̀ yóò jáde láìpẹ́. Ẹgbẹ́ náà ṣàlàyé pé àwọn ìpolongo ìbò náà jẹ́ ara ọ̀nà àti àwọn ìgbésẹ̀ láti mú àtìlẹ́yìn àwọn ènìyàn pọ̀ sí àti láti gbé ìpínlẹ̀ Ọ̀ṣun síwájú kí ìdìbò gómìnà tó wáyé.